Today sórí ètò yín ètò wa òwe àṣà èdè Yorùbá pẹ̀lú ọmọ yín náà ní olólùfẹ́ yín Adéṣẹwà. Èmi lọmọ wá ọmọ ẹkùn ọmọ olómù àpòrán ọmọ lágógó dẹ ọmọ lókè lómọkọ eégún ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ lókè òmù. Ẹ káàbọ̀ sórí ètò wa. Àlejò mi ti wà ń kalẹ̀ ń tẹ̀ mọ́ bí ẹni mowó náà ní ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ojú ni wọ́n kì í ṣàmùfò lóko. Àǹtí Afúsá ẹ káàbọ̀ sórí ètò wa. Ṣẹ́rí ló tu ìgàn ṣẹ́rẹ́ yàtọ̀ orí kì í yẹn wọ́n ń jọ mí lójú. Ogun ni o ẹlẹ́yin kan yẹn ọmọ ẹ̀sìn ẹ̀yẹn mọ̀ọ́dẹ wọ́n ń gẹ sí lẹ́yìn mi. Ẹ jẹ́ kíyèsí ẹ mọ̀ kọfọ̀ lórí ètò. Àǹtí Afúsá ẹ jọ̀ọ́ ẹ kí àwọn olólùfẹ́ yín lé. Ẹ ṣeun ẹ̀yin ará lé. Àǹtí Afúsá olóòtú kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni táwọn èèyàn mi lé. Ó dáa ẹ bá wa kí wọn ní ṣókí. Ẹ ṣeun tọ́ ẹ̀yin ará lé ẹ kú jẹ́ mẹ́ta sí dáadáa la bá yín o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ ṣé ẹ kú fẹ́ o ìfẹ́ tẹ́ ní sí mi ò ní tán o ẹ ṣeun o. Ẹ ṣé Àǹtí Afúsá àwọn olólùfẹ́ yín ti ń gbọ́n lé. Ẹ ṣé ẹ lè sọ díẹ̀ fún wa nípa yín. Ṣé ẹ di bẹ́ẹ̀ ṣe ń wò mí olóòtú ìmọ̀ ń gbá bọ́ọ̀lù ìmọ̀ ń kọrin ìmọ̀ ń ṣeré kò sí nǹkan tí ń ṣe o sì gbọ́n ìkíń jalè o lè lé bọ́ ọmọ jẹ́ ṣé wàá rí nígbà wọn ní mọ́níyà ń gbà wọn mọ àwọn tó ń gbá bọ́ọ̀lù kiri ẹ̀rì mi bẹ̀ àwọn tó ń gbá tébù tẹ́nísì kiri ẹ̀rì mi bẹ̀ sẹ́yìn tó ń kọrin kiri ẹ̀rì mi bẹ̀ kò síbi tí ẹgbẹ́ tẹ̀sí ní mi bẹ̀ gbogbo àwọn activities ayẹyẹ fẹ́fẹ́ ibẹ̀ lẹ́sìn bá mi láti bẹ̀ sí lẹ́yìn Afúsá Comedy ti jáde a wà lórí íńtánẹ́ẹ̀tì a wà lórí Facebook a wà lórí Instagram a wà lórí YouTube olóòtú ẹni subscribe sí Afúsá Comedy sá. Tipẹ́tipẹ́ àwọn tẹ máa ń gbádùn gbogbo nǹkan tẹ máa ń ṣe máa ń gbádùn gbogbo skiti yín pẹ́ ṣe máa ń ṣe báyìí máa ń kọ́ni lọ́gbọ́n panilẹ́rìn gbogbo ẹ̀ ni máa ń gbádùn ẹ kú ṣe ọpọlọ Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. Àmì o Elédùà. Àǹtí Afúsá aláwàdà ni yín mo ti fẹ́ béèrè bóyá ọmọ Yorùbá pàtàkì ni yín bóyá ẹ sì lè rántí àwọn òwe àṣà èdè ilẹ̀ Yorùbá wa. Ọmọ Yorùbá àtàtà ni mí ẹ lọ bẹ̀rẹ̀ mímọ́ níyà tí wọ́n ti kúrò mọ́ níyà báwọn kẹ́ wá lọ sí bẹ̀rẹ̀ àwa kan mọ́ níyà kan bẹ̀rẹ̀ kan ní gbogbo Ìbàdàn wọn ládìí níta tí wọ́n kúrò bẹ́ẹ̀ mọ́ kẹ́ wọ́n lọ sí ilé ààfin ọba wa ẹ béèrè pókè Afúsá kan wọ́n sọ pé kí ni ọmọ Yorùbá pàtàkì wọ́n forí mi sọlẹ̀ sí ìlú yẹn forí mi sọlẹ̀ sí wọn gbé wọn rárá wọn forí mi sọlẹ̀ sí kò sí nǹkan tí mò ń ka Yorùbá èdè wa. Tó bá rí bẹ́ẹ̀ ìbéèrè 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lọ́wọ́ mi bí ẹ dẹ̀ ní àǹfààní láti dáhùn méjì so èwo àti èwo lẹ fẹ́ mú Àǹtí Afúsá. Ẹ fún mi ní 2 àti 4 ṣé àwọn kan ní 2 oge 4 tó méjì wọnú ra wọn ni wọ́n ti mú wọnú ra wọn ni ẹsẹ̀. Ó dà Àǹtí Afúsá ìbéèrè kejì ó ní kí ni Yorùbá ń pè ní èèní. Èèní jára kọ́nù tẹ́lẹ̀ oúnjẹ lọ́dọ̀ yàrá sí tẹ́ni ẹ fi èèní sí ẹ fi jára sí ẹ ti fi sí dáadáa jára tẹ́mi sí òtó jára ni ìwà ni wọ̀nyí nǹkan. Òun kọ́ Àǹtí Afúsá ẹ tún gbìyànjú díẹ̀ sí. Àbí èní ọ̀la ni Àǹtí Afúsá ìwọ ẹsẹ̀ mi jàre ẹ̀yìn mọ́yún ẹ dákun ẹ fò sí nọ́mbà 2 mo mọ̀ kí mo ti sí yún ẹ ṣe. Ìrì ní Yorùbá máa ń pè ìrì ẹ mọ̀ tẹ́ bá jí ní kùtùkùtù òwúrọ̀ àwọn ìrì tó máa ń sẹ̀ sí ara ewé. Omi nu olóòtú omi ní sẹ̀ sára ewé bọ́lẹ̀ ti rírì. Ìrì tó máa ń sẹ̀ sára ewé ní kùtùkùtù òwúrọ̀ òní Yorùbá máa ń pè ní èèní. Ó dà tọ̀ ní ìmọ̀yún mo ti sí ẹ ṣeun 2 ti gé mi nù ẹ lọ sí fún ẹ dákun. Ìbéèrè kejì tí ó jẹ́ ìbéèrè kẹrin ó ní ọmọ tí inú rẹ̀ ta kókó ni à ń pè ní dàdà kí ni à ń pe ọmọ tí ó mú ẹsẹ̀ wá sí ilé ayé. Irú ọmọ wa nù yóò pàyà rẹ̀ ni nígbà táwọn gidi mórí wáyé òun á nẹsẹ̀ bọ̀. Bẹ́ẹ̀ ni Àǹtí Afúsá ó ní orúkọ kan tó máa ń perú ọmọ bẹ́ẹ̀. Ọmọ àlè lọ́mọ yóò jẹ́ ọmọ àlè ní fẹ́ pàyà rẹ̀ ni. Ẹ wo Àǹtí Afúsá ẹ kóra yín lọ ọmọ àlè báwo. Ó dáa jàkísà ni yóò jẹ́ ń gbà nígbà tó wá mọ́sẹ̀ wà lé ayé wọn kó fẹ́ wá jà lé ayé nù. Ẹ wo Àǹtí Afúsá náà ṣe mí léṣe sórí ètò ìgè ni wọ́n máa ń pè ìgè. Tọ́ ajẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ náà ni. Ìdí tí a fi máa ń pè ní ìgè ni pé gbogbo ọmọ ló máa ń mórí wáyé ṣùgbọ́n òun ẹsẹ̀ ló máa ń mú wáyé òun ni wọ́n fi ń pè ní ìgè. Àǹtí Afúsá yẹ kẹ́ pàtẹ́wọ́ fún yín o. Ó dáa. Inú mi dùn láti gbà yín lálejò lórí ètò lónìí. Ẹ̀yin aráalé mo rò pé bóyá títí kọ́ ọ̀kan méjì lórí ètò lónìí mo dẹ̀ rò pé bóyá gbádùn Àǹtí Afúsá bó ṣe ń fún yín back to back. Ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ká fayọ̀ pàdé o ire lójú owó ń rí ire lójú wa máa rí ẹ ṣé gan-an ni ó dàbọ̀.